yá mo kí gbogbo ojú tó ń wò mí nílé lóko lẹ́yìn odi ṣé àlàáfíà ni mo bá gbogbo yín ọdẹ ọdún bí mo gbàládùn fún gbogbo ojú tó ń wò mí ẹ ò ní rẹ́rùn gbé sọnù bí ó ṣe bí ọmọ ṣé kí n pè ní àbọ̀ corona inquest lẹ́nìí ẹ má jẹ́ kí n tí pè ní àbọ̀ corona inquest lẹ́nìí because mo ṣì ń gádà àwọn information jọ lórí corona inquest lẹ́nìí but eléyìí tí mo gbọ́ yìí ni mo ní kí sáré wá fi tó ẹ̀yin lólùfẹ́ mi létí bí wọ́n ṣe sọ wípé bàbá Mohbad ó fẹ́ arrest onílé ẹjọ́ kí ni onílé ṣe fún bàbá Mohbad kí ló pa wọ́n pọ̀ àbí wọ́n tún jọ ń da òwò kọpọ̀ lẹ́yìn tí àwọn ò mọ̀ ni kò ní dàbẹ̀ pé bóyá èmi ni mo sọ ẹ wá gbọ́ lẹ́nu onílé gangan fún ààrẹ tó nígbà tóun dé corona inquest lẹ́nìí òun retí bàbá Mohbad receive kọ́ọ̀lù kan tó dẹ̀ sọ fún wọn pé onílé ti wà ń bí onílé ti wà ń bí the next thing àwọn kan tún fetí kóra wọn létí wọ́n tún fẹnu kóra wọn lẹ́nu wọ́n tún jáde lọ síta onílé wa wò pé kójú má rí bí gbogbo ara lògùn ẹ̀ jẹjẹjẹ kóun fi agbègbè yìí sílẹ̀ bí onílé ṣe escape nìyẹn àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ náà wá fún onílé ní information pé ǹjẹ́ ó jẹ́ mọ̀ wípé n tó ṣẹlẹ̀ ní corona inquest yẹn wọ́n fẹ́ arrest ẹ̀ ni ẹ wá gbọ́ lẹ́nu nílé kémi náà tó mọ nǹkan tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ yẹn ẹ bára lẹ̀kẹ́ gbọ́ ọ̀rọ̀ yẹn ó yá ẹ má bá mi ká lọ. tí bàbá yẹn ṣì ń wá justice. báwo yẹn sọ pé báwọn wá justice ní tẹ́lẹ̀ wọ́n sọ tẹ́lẹ̀ tó ń wá justice. I wonder o. ẹgbẹ́ òkú wọn ti move on ni the only thing I will just advise people is come deal with their mental health kí wọ́n dẹ̀ face health wọn àti wọ́n bá lè wà láàyè tó ń náwó ọjọ́ náà ní báyìí bí wọ́n ṣe ń ṣe. ẹ má gbọ́. bẹ́ẹ̀ ni sà. ta ló fẹ́ arrest ẹ. bí èmi ṣe dé inquest. mo wà láì fún. ok sà. bẹ́ẹ̀ ni ṣe dé inquest ní èní. iṣẹ́ kan mo tiẹ̀ gbà lọ síbẹ̀ náà ọmọ yẹn dé inquest pé àwọn gbọ́dọ̀ dé inquest yẹn mo dẹ̀ yé débẹ̀. ẹ má gbọ́. ní àwọn mama tí ní onílé mọ́ gbogbo àwọn no one knows tomorrow gbogbo wọn ni mo bá ń bẹ̀. pé mo dẹ̀ wọlé. So bí mo ṣe jókòó gẹ́lẹ́ ní kọ́ọ̀lù bàbá rárá wọn ring wọ́n dẹ̀ gbé kọ́ọ̀ yẹn síbi ẹnu mo fẹ́ try láti wo orúkọ ẹni tó wà níbẹ̀ gan next thing tí mo kàn máa gbọ́ lẹ́nu bàbá ní pé onílé ti wà níbí báyìí onílé ti wà níbí báyìí wọ́n á wò pé onílé ti wà níbí báyìí onílé ti wà níbí báyìí mo dẹ̀ dákẹ́ mi sọ kankan next thing tí mo máa rí ni pé màmá Rich Grace àwọn náà lọ bá Gòrẹ́sì wọ́n fẹnu kò létí Gòrẹ́sì bọ́ síta màmá Rich Grace padà lọ jókòó. Ibẹ̀ mo ti wò pé ẹ̀rín kan pa mí. Mo fi ẹ̀kọ́ fẹ́ dúró bọ̀mọ̀ kan wípé wò lórí ikú ọmọ ọlọ́mọ jẹ́ kí n kúrò níbí. So mo wá pé mama T. Mo dẹ̀ sọ fún wọn pé báyìí ni bàbá Mohbad sọ nǹkan báyìí o. For that, I just want to leave this place. Mo dẹ̀ wọnú mọ́tò mi mo dẹ̀ kúrò mbẹ̀. Ṣoṣo wọn á mọ́ ọlọ́pàá wá last. Mama tí n confirm fún mi pé torí bá wọ́n ṣe tán sìn lẹ́mi kan tó ní kí n wo live orí pé mama tí wà live kò pé ní owó ní kókó pè mí so nígbà tí mo gbé kọ́ọ̀lù owó ní kókó owó náà fẹ́ bá mi sọ̀rọ̀ wá di mama tí ẹ̀sìn tó kàn máa sọ fún mi ní pé onílé pé báwo mo ṣe rí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ pé lóòótọ́ náà fẹ́ arrest yín o wọ́n ní mo gbọ́ nǹkan tí bàbá sọ náà kò ṣe pé mi ò gbọ́ mo ní pọ̀ káṣà ṣì máa wò náà pé kò sí nǹkan kan máa wọ̀rí nítorí reason tí mo dẹ̀ ti sọ pé ká máa wò ní wípé mi ò sí nínú àwọn 15 tó wà nínú ilé nígbà tó pa Mohbad. bí àbá lè fi ọlọ́pàá is not working ẹ̀ dẹ̀ fẹ́ fọlọ́pàá arrest. Can you imagine? àwọn 15 tó wà nínú ilé yẹn wọn lè fọlọ́pàá arrest wọn wọn rí kankan múnú gbogbo wọn. then kí ni mo ṣe fún wọn tó fẹ́ fi arrest mi. mi ì tí mọ̀ náà but bọ̀dá mi ẹ jẹ́ ká ṣe máa wo nǹkan tó ń bọ̀ ẹ ká máa wò. ó dá tẹ́mi náà ti mọ̀ báyìí ní ìsìn sá so ẹ ká máa wò sá. Yes sir. Ẹ ṣé sir. Ojú Gòrẹ́sì ẹlẹ́nu wíwọ̀ yẹn. Bàbá bọ́tà sí wọ́n máa dìná yẹn ẹjọ́ bọ́tà sí kẹ́gbọ́sọ̀kúsọ náà máa sọ wọ́n máa dínà yẹn ni. Ọlọ́run á ṣèdájọ́ ọ̀ tí ì rí nǹkan kan. ẹ ká dákẹ́ ni bọ́dá ìlà tí wọ́n fẹ́ ká dákẹ́ wọ́n kúrò lórí platform kan wọ́n máa sọ̀rọ̀ Mohbad mọ́ tó ń try láti ṣe nìyẹn o. ìyá ti mí pé wọ́n bàbá àtàkì platform. ẹ máa dúró nà kán wọ́n tó bá sọ lẹ́nu ẹ máa. ìyá ti mí pé bàbá àtàkì platform wọ́n pẹ̀lú wọn bá mi àtàkì platform. ìyá mi pé bàbá wọ́n pẹ̀lú wọn àtàkì platform yìí.
arrest onílé rí ọlọ́pàá tó lè lọ arrest àwọn tó wà nínú ilé. Yes, ṣé ti rí. Ṣé ti rí sí o. Can you imagine? Ṣé ti rí pé àwọn ló ń jagun sí o. Ṣé ti rí pé àwọn ló ń jagun bí ẹrú o. Ìgbà tẹ́ ẹ ní nǹkan tẹ́ ẹ lè fi bì mí wó àwọn tó tún wà ní sọ̀ráǹdì mi lẹ tún attack. Ẹ ti try láti fi bì mí wó láti fẹ́ fi bì mí wó. Bàbá pẹ̀lú ìyá reach trace láti lọ máa arrest káàkiri. So ọjọ́ corona inquest lẹ́fẹ̀ máa arrest ẹ̀dẹ̀ náà wá justice. So ẹ lè arrange ọlọ́pàá bẹ́ẹ̀ yẹn wọ́n ní kẹ́ wá ṣe accountability owó ọwọ́ yín rí yẹn ṣe. Wọ́n rí ṣe. But ẹ lè máa arrest yàn káàkiri ẹ continue. Ẹkún ò ní ìkọ́ fún yín bàbá. Kò ń ṣọ̀rọ̀ ni èmi ló ń bá mi yí yìí kò ń ṣe ọ̀rọ̀ ní rárá. Ẹ má ti sọ kankan bọ̀dá láti ẹ dúró kan bá ẹ wọ́n tó fẹ́ sọ ẹ dúró ẹ má ti sọ kankan ẹ dúró dé wọn. àti àlejòlé àwọn lè ṣe sọ tó ṣì ń dùn mọ́ wọn ṣé gbogbo gbogbo nǹkan táwọn fámìlì yẹn tó ṣe ń ṣe ń sin pé torí Mohbad ò tí wọlé Mohbad bá wọlé afẹ́fẹ́ máa fẹ́ a máa rí ìfòrò àgbègbè ní àgípsì ìgbà yẹn ló máa tó mọ̀ nǹkan tó ń ṣe wọ́n wọn ì tí mọ̀ ń sìn yìí wọn ì tí mọ̀ nǹkan tó jù sí wọ́n sì ń ṣọdún báyìí àtọ́jú eégún bá tán ọmọ aláàgbà abẹ́rẹ́ tó kó rà kàrà. Bẹ́ẹ̀ni. Gbogbo yìí dẹ̀mọ̀ nípa kò Mohbad dẹ̀sán yìí ní Ọlọ́run gbogbo wa gbogbo tá a bá ṣe nígbà tó máa gbà adájọ́ lọ́ba Ọlọ́run. Onílé ò kì í ṣe òòsì wọ́n bú wọn padà ẹ wá ń lo veto power so ẹ nírú power yìí láti lò lò láti arrest àwọn tó wà nínú ilé so ẹ tiẹ̀ ní power báyìí so ẹ ní power láti arrest èèyàn ọ̀gá o ìyẹn ti bí ìpè bàbá náà ti pẹ̀lú àwọn tó ń àtàkì pláfọ́ọ̀mù yìí nìyẹn gbogbo àwọn ogbó ẹ̀yìn èèyàn kún sáàrin ẹ̀ ń rí o gbogbo àgbáyé ń rí o ẹ̀ ń rí abẹ́ ẹ̀ rí inú bàbá Mohbad ò dá rárá o inú bàbá yìí ò dá o inú bàbá Mohbad ò dá rárá àti rárá inú burúkú nínú bàbá Mohbad èèyàn lè máa ṣerú eléyìí láéláé no this is ridiculous bàbá Mohbad èèyàn lè máa ṣe eléyìí inú bàbá Mohbad ò dá rárá àti rárá inú burúkú nínú bàbá Mohbad ìkà ni bàbá Mohbad ọ̀dájú ènìyàn dẹ̀ ni ẹ dájú gan o abálájọ ọ̀rọ̀ mi ní sọ̀rọ̀ jù ẹ dájú gan gidi ni o inú burúkú nínú bàbá Mohbad inú yóò dá rárá àti rárá. Onílédè fún mi máa ti ó tètè kó o mẹ́. Mo sọ fún wa pé àsìkò tá a máa ṣá oko wa jọ lélẹ̀. Ọmọ ẹ̀rẹ̀ sọ bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́. Ẹ káàsán everybody. Hello, à ń gbọ́ yín. Wẹ̀ sà, ẹ jọ̀ọ́ ẹ má bínú, mo kàn fẹ́ sáré sọ nǹkan ẹyọkan àbí méjì kí n bọ́ lẹ́yìn mi. Bọ́dá Láti, you are loved, you are respected, and you have done so well for this justice for Mohbad. But can I please kí n béèrè nǹkan ẹyọkan lọ́wọ́ yín? Please, ẹ sọ fún àwọn followers yín àti everybody àtẹ̀yìn náà. Let's be very careful. Our mental health, we must be insane. Ẹ̀wọ̀n èèyàn tẹ́ ń jà fún, ẹ̀wọ̀n ẹni tẹ́ ti fi owó tẹ́ ti fi gbogbo nǹkan support, they still attack your platform. Ẹ̀wọ̀n èèyàn tó kú lẹ́nu yìí, they don't care. Nobody truly cares. So let's guide our hearts, our emotions, our everything. Anything that we can guide, can guide ara wa. Because even if anybody dies today, ẹni yẹn kú nìyẹn o. Ẹ̀yin tẹ́ ṣe irúkọ báyìí fún justice for Mohbad and look at what they are paying you back. Tó bá jẹ́ pé ọ̀tá èèyàn kan nínú platform mi ní nǹkan tó ṣẹlẹ̀ sí ó ṣẹlẹ̀ náà nìyẹn o. Nobody really give a fuck. So please, ẹ má jẹ́ kí anything as from this moment henceforth, don't let anything affect your mental health. Guide it. As in, gbogbo nǹkan tẹ́ bá ní ní kẹ́ fi protect mental health yín o. No one truly cares. Ẹ̀wọ̀n nǹkan tó ṣe fún nílé kí ló nílé ṣe? Nothing. He has done absolutely nothing. Tó bá yẹ pé wọ́n mú onílé lẹ́nu, I know it doesn't take us anything. We will get him out today. But
yẹn sí èèyàn nínú platform yìí it shows that wọn ò nífẹ̀ẹ́ yín o wọn ò kí ẹ̀ ẹ̀yin náà nǹkan tá a bá lè sọ níwọ̀nba nǹkan tó bá wà ń ta nípa ọ̀rọ̀ justice for Mohbad don't go extra miles anymore it's just my advice from like a daughter to a father please I beg you in the name of God guide your mental health no one truly cares ẹ check blood pressure yín ọjọ́ tẹ́ bá mọ̀ pé agbára yín ò gbé ọ̀rọ̀ justice for Mohbad ẹ jẹ́ ká bọ́ síbẹ̀ kí everybody jó ká padà síbi tá a ti ń bọ̀ don't let it be a major kinní fún yín mọ́ ẹ jọ̀ọ́ mo kàn fẹ́ bẹ̀ yín ni and that's what I want to say thank you sir ẹ lè gbé mi bọ́ sílẹ̀. Thank you. Yes sir. ọ̀rọ̀ ni wúmà yìí sọ ọ̀rọ̀ ni wúmà yìí sọ ọ̀rọ̀ ni wúmà yìí sọ ọ̀rọ̀ ló sọ. Mama T, kí ló ń ṣẹlẹ̀ níbẹ̀? Mama T. ṣé nǹkan tí màá sọ lórí ọ̀rọ̀ yẹn ẹ̀yin ẹ̀rù bàbá Mohbad gbogbo bọ́n ṣe ń sọ wípé àwọn 15 náà wà nínú ilé bàbá Mohbad ò kọ lẹ́tà or petition or report wọn pé kí wọ́n arrest gbogbo wọn ẹ̀wẹ̀ ni tí ò ṣẹ̀ tí ò ń sìn bàbá Mohbad lè máa lọ arrange ọlọ́pàá ó mọ ọ̀dọ̀ ọlọ́pàá lọ láti lọ arrange ọlọ́pàá ẹ wo gbà tí Mr. Yomi Fabiyi tó send nọ́mbà ọ̀gá ọlọ́pàá sí bàbá Mohbad kí ni bàbá Mohbad sọ wọ́n ní ṣé àwọn ló yẹ káwọn pe ọlọ́pàá pé because àwọn lọ́mọ àwọn kú àwọn ló yẹ kọ́lọ́pàá pé kò yẹ kó jẹ́ pé àwọn náà máa pe ọlọ́pàá ẹjọ́ mi ò sọ wọn olúbo mi o nílùú Nàìjíríà láti jọ́ta láyé ti dáyé àti tí wàá di òní yìí ṣé ẹni tẹ́gùn bá gún lẹ́sẹ̀ kan ló máa ń ṣe láńkáláńká lọ bọ́ ọlábẹ ṣé bí wọn lo nídìí ìrànlọ́wọ́ ọlọ́pàá ìwọ ló fẹ́ kọ́lọ́pàá bẹ́ẹ̀ yín ta fẹ́ nínú kéèsì ọmọ ẹ̀ wàá tún ní ọlọ́pàá yẹn ni kó wàá pè ẹ̀ can you imagine ṣe rí i pé èmi tí mo sọ pé bàbá Mohbad ti gbàbọ̀dé lóòótọ́ ṣe rí i pé mi ò parọ́ ṣe rí i gbogbo ẹ̀yin tẹ́ bá wò pé bí mò ń àtàkì bàbá Mohbad no mi àtàkì wọn o wọ́n ní ohun tó bá jọ òun la fi ń wo òun èpo ẹ̀pà tẹ̀ ń wò yẹn òun ló jọkú sí ẹ̀lérí ẹ má jẹ́ ká tọra wa jẹ bàbá Mohbad tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a mọ̀ ó ti yàtọ̀ sí bàbá Mohbad tá a mọ̀ sínsìn the way bí bàbá Mohbad ṣe bẹ̀rẹ̀ jọ́nì yìí òun kọ́ ni wọ́n ń bá lọ́sìn everybody in fact I can tell you out of 100% àwọn tó wà nínú justice for Mohbad àti anti-justice o ẹ jẹ́ ká pe àwọn anti-justice ní 20% ká pe àwọn tó ń wá justice ní 80% out of 80% àwọn tó ń wá justice fún Mohbad 75 ó support bàbá Mohbad ṣe rí pé bàbá Mohbad nérò lẹ́yìn látàrí bí bàbá Mohbad ṣe gbé kéèsì yẹn láti bẹ̀rẹ̀ but nísìnyí àwọn tó wà lẹ́yìn bàbá Mohbad sí mi rò pé wọ́n tó 30% mọ̀ torí pé kí ni bàbá Mohbad ti dìré wọ́n ti dìré gbogbo àwọn tí wọ́n ń fight fún justice bàbá Mohbad gbogbo wọn ni bàbá Mohbad ń bájà bó ṣe ń bá public ìjà ló ń bá individual ìjà ló ń bá TV station jà ló ń bá radio station jà gbogbo everybody tó ń fight fún sìn gbogbo wọn ni wọ́n ti ń bájà ẹjọ́ gbogbo ojú tó ń wo mi ẹjọ́ ẹ bá mi share fídíò yìí ẹ ò ní rí mi gbé sọnù bí ò ṣe bí ọmọ ẹni tó wá yọ ọmọ fún yín ò ní gbé yín lọ́mọ lọ ẹ bá mi share fídíò yìí fáfà náà yìí tẹ́ ẹ ti subscribe sọ̀lẹ́ ẹlẹ́ Global TV kájà máa jẹ ìgbádùn ètò yìí lọ ẹ wá gbọ́ ẹ jẹ́ ká máa gbọ́ lọ kò tí ì tọ́. ẹ má dàn ọdún rárá ẹ má. jẹ́mọ̀ ẹ ń bá public jà ẹ ń bá host jà ẹ ń bá radio station jà. ó kàn lè continue bàbá. continue jà brother mi no máa gbọ́ ẹ ń bá public jà ẹ ń bá radio station jà gbogbo radio station lẹ ti bá yàtọ̀ àwọn public ẹ ń bá wọn jà lọ́wọ́ èmi ọgbọ́n àwọn some of host ẹ ń jà pẹ̀lú host ẹ̀yin nìkan náà ẹ dẹ̀ fẹ́ justice mò ń gbọ́ ẹ̀jà rẹ̀. ṣẹ́rí tó wáyé pé àkáǹtì bàbá lè fi sílẹ̀ tẹ̀bí ń gba owó tẹ̀ ń fún Yomi ni the case will never be this way because the man will be in charge of the fund he will be in charge of the money. ṣètìrì. because owó yẹn lọ sí àkáǹtì charity foundation Yomi Fabiyi the guy has done a very good job òun kan ló sì jẹ́ kí Joseph for Mohbad kó sì máa lọ díẹ̀díẹ̀ bá go a bit interested. Yomi has done very well but mi ò fẹ́ kó dèrè èkó mi tó wà gbogbo àwọn question tó ń béèrè lánàá àbíjẹta yẹn is. ṣé rí i pé bàbá Mohbad jẹ́ kí àwọn èèyàn ní ẹnu ọ̀rọ̀ lórí wọn sìn Wùnmí lọ́wọ́ kọ́ ti sọ ọ̀rọ̀ yẹn
àti ya Mohbad wọ́n ní bàbá Mohbad ń fi òkú ọmọ ẹ̀ pa owó ni àjọ ni wọ́n gbà yẹn àníkan gbẹnu sọ́hùn ṣé kò ti wá clear báyìí ṣé kò ti wá hàn lóòótọ́ pé bàbá Mohbad wọ́n ń fi opportunity òkú ọmọ yìí wọ́n fi ń gàdà owó ni wọ́n sọ ń gbà yẹn àníkàwọn yẹn gbẹnu sọ́hùn ṣé wọn pé Wùnmí sọ̀rọ̀ yẹn ó ní tóun bá ní kóun tú àṣírí bàbá Mohbad ó la máa sọ lóko pa ni ṣé kò ti wá ń jọ bẹ́ẹ̀ báyìí ṣé kò ti wá ń jọ bẹ́ẹ̀ báyìí ẹjọ́ kí ni onílé ṣe fún bàbá Mohbad tó fẹ́ arrest ẹ̀ báyìí kí ni wọ́n ń plan fún onílé ta ló pe bàbá Mohbad tí bàbá Mohbad ń fún ẹni ẹlẹ́sì pé onílé ti wà bí ó ti débí ta lẹni tó ń pè wọ́n at the end of the day wọ́n náà wọn ọlọ́pàá padà wá síbẹ̀ yẹn ta ni wọ́n fẹ́ wá arrest ṣe ti rí láwọn tó ń jà fún justice ọmọ ẹ̀ ẹjọ́ kí ló ń ṣẹlẹ̀ náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ sì believe pé ẹ sì ń support bàbá Mohbad lórí ìwà tí wọ́n ń hu yìí ẹ̀yin náà ẹ fojú ara yín rí nǹkan tó ń ṣẹlẹ̀ ṣe bá bí amọ̀ lẹ́yìn náà lóòótọ́ bàbá Mohbad ló ní ọmọ ẹ̀ but ọmọ yìí ti di ọmọ gbogbo ayé but ṣe bí òfin iná Nàìjà ṣó sọ wípé tí bàbá bá mi ò sọ pé bàbá Mohbad pa ọmọ ẹ̀ o but ṣé òfin Nàìjà ṣó fàyè gbà pé bàbá lè pa ọmọ ẹ̀ kó dẹ̀ lọ scot-free kọ́ nítorí pé òun ló bí nǹkan ẹ̀ òfin Nàìjà ò sọ bẹ́ẹ̀ ṣófin Nàìjà sọ pé ìyàwó lè pa ọkọ ẹ̀ torí pé ọkọ àti ìyàwó jọ ni wọ́n òfin Nàìjà ò sọ bẹ́ẹ̀ ṣófin Nàìjà sọ pé ìyá lè gbẹ̀mí ọmọ ẹ̀ torí pé òun ló royún ẹ̀ sínú fóṣù 9 tó dẹ̀ bí kọ́ àti pé àtòrí pé ó jẹ́ ìyá ẹ̀ ni ó dẹ̀ lọ scot-free òfin Nàìjà ò sọ bẹ́ẹ̀ so no matter any case may be tó bá ti la ikú lọ anybody tó bá wà nídìí ẹ̀ kò gbọ́dọ̀ lọ scot-free whoever so ẹ gbàgbé pé ṣé bàbá Mohbad ló ní ọmọ ẹ gbàgbé ẹ tí ó bá sí pé bóyá ìlú wa tí ò dáa ok bàbá ṣe ń bá ọmọ ẹ sùn tí wọ́n dẹ̀ arrest ẹ wọ́n yìí sọ pé torí pé òun ni ó bí ọmọ ẹ àti rí bàbá tó yẹ kó bọ́ ọmọ ẹ sùn wọ́n dẹ̀ arrest ẹ ó dẹ̀ lọ sẹ́wọ̀n gbére so why tí kéèsì lè wá la ẹ̀mí lọ táwọn kan wá fẹ́ máa yí wípé ẹ má blame bàbá ẹ má bá bàbá wí whatever tètè bàbá ṣe òun ló ní ọmọ ẹ no a lè sọ pé torí pé ó jẹ́ bàbá Mohbad ló ní ọmọ ẹ kó dẹ̀ máa hùwà tí àwọn public ò like tí gbogbo àgbáyé ò like ká má dẹ̀ lè sọ̀rọ̀ ohun tó bá yẹni ló yẹni ó kàn ọrùn yẹdìyẹ ó tún wá yẹdìyẹ ẹni tó fà lọ́wọ́ ni ò yẹ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá sì súnmọ́ bàbá Mohbad ẹ bá wọn sọ̀rọ̀ níbi tó gbé ti ń gbọ́ ẹ bá wọn sòótọ́ ọ̀rọ̀ àwọn náà ti mọ̀ pé ìgbésẹ̀ tó ń gbé ìwà tó ń hù ìṣe tó ń ṣe ni pé wọ́n fẹ́ kí kéèsì yìí die down tó dẹ̀ ṣó pé bàbá Mohbad ó ti compromise bóyá ó ti wò pé bí n bá rí kéèsì bí n bá rí justice àbí n bá rí justice àní kéèmí sá ti rówó ń tèmi ó dàbẹ̀ ní pé nǹkan tó bàbá Mohbad wà after nìyẹn owó pé ọmọ kúkú ti kú bí wọn bá rí justice ẹni tó pa ọmọ bàbá yìí ò kíà bọ̀ tó bá sá ti rí owó àbùṣebùṣe gbogbo ọmọ mẹ́rin náà pé ṣebí tọmọ bá wà láyé náà ṣebí owó náà ló máa fún mi tí n bá ti rówó náà àbùṣebùṣe wọn ò dẹ̀ mọ̀ wípé tí nǹkan báyìí bá ń continue ní society tó bá ń continue ní àwùjọ ṣé wọ́n tún sì ní ọmọ kí náà mọ́tò tún sì lè ṣẹlẹ̀ sọmọ tó kù kí lẹ́yìn náà mọ́tò lè ṣẹlẹ̀ sọmọ ti tèmi kí lẹ́yìn tẹ́ ń wò mí tẹ́ mọ̀ kó lè ṣẹlẹ̀ sọmọ tí mo gbàládùá aburú ó kéré ó tóbi kò ní ṣẹlẹ̀ sẹ́ni kankan wa lágbára Èdùmàrè kó má bàa ṣẹlẹ̀ mọ́ náà níjà tá ń já yìí bàbá Mohbad kọ̀ọ̀kan là ń jà fún kó má lè ṣẹlẹ̀ mọ́ lọ́la òun ní nǹkan tá ń jà fún gbogbo ẹni tó ń gbogbo tó ń wò mí a ò ní rí jù báyìí lọ mo ṣì ń gather information lórí nǹkan tó ṣẹlẹ̀ ní corona inquest lẹ́ni fúlẹ̀ mo kàn ní kí sáré wá mú eléyìí fún yín ni ẹ bá mi share fídíò yìí fún àǹfààní yín tẹ́ ẹ̀ tí subscribe ẹ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV mo fẹ́ mọ̀ o adẹ̀sí máa wádìí ẹ̀ kí ló ṣẹlẹ̀ tí bàbá Mohbad fi fẹ́ arrest onílé a máa mọ̀ ire o.